Ẹ káàbọ̀ sórí ìkànnì Pavilion TV. Ẹ má gbàgbé láti subscribe sí orí ìkànnì yìí. Èrò tiwa lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀, pàápàá jùlọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Archbishop Duncan Williams àti Pastor Jerry Eze. Nígbàtí Archbishop Duncan Williams fún Pastor Jerry Eze ní idà olójú méjì. Ìgbésẹ̀ yìí ti dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára. A ó rántí wípé láìpẹ́ yìí gan ni ìránṣẹ́ Ọlọ́run àgbà yìí ló fún Apostle Joshua Selman ní irú idà báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wá ń sọ wípé eléyìí kò bá ìlànà Bíbélì mu. Archbishop Williams náà ṣàlàyé wípé idà yìí túmọ̀ sí ìṣípòpadà láti ìran titi àwọn fún ìran ti ìsinsìnyí. Ṣé ọ̀rọ̀ yìí wá dàbí ọ̀rọ̀ láàrin wòlíì àgbà àti wòlíì kékeré, bó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ni àwọn ènìyàn ń sọ. Àwa fi àkókò yìí kí Pastor Jerry Eze, congratulations, àti wípé Ọlọ́run á máa kún agbára wọn. What God cannot do does not exist. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá.